Just come the way you are coming. Can you excuse us? Ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkúrú ṣáà ni onígbé ní ayé ó sì kún fún òṣì ó ń dàgbà sókè a sì ké lulẹ̀ bí ìtànná ewé kórí kọjá lọ bí òjìji láì kò sì dúró níbi kan ní àárín ìyàwó à ń bẹ nínú ikú ó dọ̀ta ni àwa wà wá ìrànwọ́ bí kò ṣe lọ́dọ̀ rẹ̀ Olúwa ẹni tó ti torí ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú ṣùgbọ́n Olúwa Ọlọ́run mímọ́ jùlọ Olúwa alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ wá fi wá sílẹ̀ nínú ìrora ikú tí kò ní pẹ̀kun Olúwa ìwọ mọ ìkọ̀kọ̀ kan wa wá ṣe di etí àánú rẹ sí àdúrà wa ṣùgbọ́n Olúwa mímọ́ jùlọ Ọlọ́run alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ dá wa sí ẹni tó yẹ ẹni onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa nítorí ìrora kí ìrora ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. Nígbà tí a bá kọ orin máa so olùfẹ́ kí o sì máa sinmi ẹsẹ̀ nílé àti tó gbẹ̀yìn. Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn bàbá wa ọ̀wọ́n Adédọ̀tun Súlájà tó fi sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀ nítorí náà àwa fi òkú rẹ̀ fún ilẹ̀ erùpẹ̀ fún erùpẹ̀ eérú fún eérú èkúrú fún èkúrú. Ní ìdánilójú ilé àìsí méjì ìrètí àjíǹde sí iye tí kò ní pẹ̀kun nípa Olúwa Jésù Kristi ẹni tí ó yóò gba ara òsì wádà tí ó lè rí bí ara òun tìkára rẹ̀ tí ó lé ògo gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun fi lè tẹrí ohun gbogbo bá fún ara rẹ̀. Mo gbọ́ ohun kan láti ọ̀run wá tí ó ń wí fún mi pé kọ̀wé rẹ̀ láti ìsìn lọ. Ìbùkún ni fún àwọn òkú tí ó kú nínú Olúwa bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí nítorí kí wọ́n sinmi kò sí. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè ẹni tí ẹ̀mí àwọn tó fi sílẹ̀ lọ nínú Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀
àti lọ́dọ̀ ẹni tí ọkàn àwọn onígbàgbọ́ ń bẹ nínú ayọ̀ ohun ìrora lẹ́yìn ìgbà tí a yọ wọ́n kúrò nínú ẹrù ara wọn. Tọkàntọkàn ni àwa fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ó wù ọ́ láti yọ arákùnrin wa Adedotun Sọ́lájà kúrò nínú ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí. Àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí ó lè wọ̀ ọ́ nínú oore rẹ ńlá láti tètè parí iṣẹ́ àwọn àyànfẹ́ rẹ àti láti mú ìjọba rẹ yára wá. Kí àwa pẹ̀lú gbogbo àwọn tí ó fi yìí sílẹ̀ lọ ní ìgbàgbọ́ òtítọ́ orúkọ rẹ mímọ́ kí a lè ní ẹ̀kún àti ìrora wa àìlópin ní ara àti ní ọkàn títí láé nínú ògo rẹ tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú bàbá wa Jésù Kristi ẹni tí ń ṣàjíǹde àti ìyè ẹtẹnikẹ́ni tó bá gbàgbọ́ yóò wà láàyè bó tilẹ̀ kú àtẹnikẹ́ni tó bá wà láàyè tí ó sì gbàgbọ́ yóò kú títí láé ẹni tó ti ọwọ́ Pọ́ọ̀lù àpọ́sítélì rẹ̀ mímọ́ kọ́ wa pé ká má bínú jẹ́ bí àwọn tí kò nírètí fún wọn tí ó sùn nínú rẹ̀ àwa fi rẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ̀ bàbá ó jí wa dìde nínú ikú ẹ̀ṣẹ̀ sí ìyè òdodo nígbà tá a bá fi ayé ìsílẹ̀ lọ ká kó lè sinmi nínú rẹ̀ bá a ti ní ìrètí pé bàbá wa yìí Adedotun Sọ́lájà ń ṣe àti ilé àjíǹde gbogbo ènìyàn ní ọjọ́ ìkẹyìn ká lè bá wa ní ìtẹ́wọ́gbà lójú rẹ̀ ká sì lè rí ìbùkún náà gbà tí ọmọ rẹ̀ olùfẹ́ jọjọ sọ nígbà náà fún gbogbo àwọn tí ó fẹ́ tí wọ́n sì bẹ̀rù rẹ̀ pé ẹ wá ẹ̀yà alábùkún fún ọmọ bàbá mi ẹ gba ìjọba tá a ti pèsè fún yín láti ìpínlẹ̀ ìṣọjọ́ wa fi èyí fúnni à ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá aláàánú nípasẹ̀ Jésù Kristi onílàjà àti olùdáǹdè wa. máa lọ ìwọ ọmọlẹ́yìn Kristi Godwin Adedotun ní ìrìn àjò rẹ kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí ní orúkọ Ọlọ́run Bàbá Olódùmarè ẹni tí ó dá ọ. Ní orúkọ Jésù Kristi ẹni tí ó jìyà nítorí rẹ. Ní orúkọ Ẹ̀mí Mímọ́ ẹni tó fún ọ ní agbára. Ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́, àwọn áńgẹ́lì àti àwọn olórí áńgẹ́lì àti gbogbo àwọn ogun ọ̀run. Kí ibùgbé rẹ sì jẹ́ bí ayọ̀ ńlá ti ọ̀run àní Jerúsálẹ́mù ti ọ̀run àní ibùgbé Ọlọ́run. Kó tó di pé a ṣe oore ọ̀fẹ́ a ní láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé látìgbà tí bàbá wa yìí ti lọ ṣé àwọn ọmọ rere àti màmá wọn ti múra sílẹ̀ fún àṣeyẹ yìí ogun gbogbo òṣẹlẹ̀ ẹ ti hallelujah sílẹ̀ final rest wọn la wà yìí mo dẹ̀ wo bíbà yìí àwa la wá gbàdúrà sí bíbà yìí kó tó di pé wọ́n gbẹ́bí àti yà á sí mímọ́ ẹ rí i pé ilé ńlá ló máa wà bí say amen to it. So bí la máa parí ẹ̀ sí tó tó di pé màmá lọ àní fẹ́ tún gba àkókò yìí ẹ lè lọ máa tọ́jú àwọn àlejò yìí kó tó di pé bàbá wa àgbàlùfà kó tó ṣorí ọ̀fẹ́ a ó kọrin nọ́mbà 321 ẹsẹ̀ ìpínlẹ̀ pé nípa ìfẹ́ olùgbàlà lẹ́yìn ikú bàbá yìí ló sì nípa ìfẹ́ olùgbàlà kéèyàn sí kan ojú rere rẹ̀ kí padà kéèyàn sí kan ọwọ́ lẹ́jẹ̀ tó wọ́n wá san pípele dédé ọ̀rọ̀ pẹ́ àgbàrá lọ́wọ́ tó gbani bọ́ọ̀lù sí wọn. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa fẹ́ kí Ọlọ́run kí ìdàpọ̀ tẹ̀ mọ́ kí ó máa bá gbogbo wa gbé láti wákàtí lọ àti títí láéláé.
jẹ́ kí n kọjá àbọ̀ gbọ́. Sorry. Àwọn àlùfáà yẹn wọ́n á ṣe káwọn ti ṣe àdúrà kan. Àwọn àlùfáà tó kù dà. Ẹjọ́ jẹ́ kí wọ́n kọjá náà. Don't block them. Go like this. Oh yes, photographer. Yeye o, no wàhálà, yeye of Ijebu Igbo, yeye of Ọ̀jọ̀wọ̀, yeye of Japa Okiago. Àwọn ẹni àti kan ní. Àti Júmi.